tí ọlọ́pàá ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ londo ó dèrò àtìmọ́lé. Ọlọ́run jẹ́ káṣírí wọn máa tú o. Ọwọ́ ọlọ́pàá ti tẹ ọkùnrin kan tí wọ́n bá ohun tó farajọ ẹ̀yà ara èèyàn nínú ilé rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Iléeṣẹ́ ọlọ́pàá ló fìdí ìròyìn náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan lójú òpó Facebook rẹ̀, èyí tí agbẹnusọ rẹ̀ DSP Àbáyọ̀mí Jimoh buwọ́lù. Jimoh sọ pé bàbá afurasí náà ìmọ̀ ló máa fi ẹ̀sùn olè jíjà ló fi kàn kí àwọn tó lọ yẹ ilé rẹ̀ wò níbi tí wọ́n ti ṣàwárí àwọn oògùn kan níbẹ̀, nínú èyí tí wọ́n ní ó ṣeé ṣe kí ẹ̀yà. Jimoh sọ pé bàbá afurasí náà ló fi ẹ̀sùn olè jíjà kàn kí àwọn tó lọ yẹ ilé rẹ̀ wò níbi tí wọ́n ti ṣàwárí àwọn oògùn kan níbẹ̀, nínú èyí tí wọ́n ló máa ṣeé ṣe kí ẹ̀yà ara èèyàn kó wà níbẹ̀. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, ọkùnrin kan Awomẹ́yìndé Kẹ́hìndé ìmọ̀ ló máa fi ẹjọ́ ọmọ rẹ̀ Awomẹ́yìndé Tọ́pẹ́ tó jẹ́ ẹni ọdún 29 sùn ní àgọ́ àwọn tó wà ní ìlú Ilẹ̀ Olújì. Bàbá ọkùnrin ọ̀hún ó mà sọ pé ọmọ òun rèé ó jí àwọn dúkìá òun kó. Lára àwọn dúkìá tó ní ọmọ rẹ̀ ọ̀hún tó mà jí ní alùpùpù Boxer Bajaj 3, ewúrẹ́ 9, ẹ̀rọ ìléwọ́ Android 4, epo pupa, sìlíndà gáàsì 2 àtàwọn nǹkan míì. Àtẹ̀jáde náà tẹ̀síwájú pé ọlọ́pàá máa yẹ inú ilé rẹ̀ wò níbi tí wọ́n ti rí àwọn nǹkan tó jọ ohun tí wọ́n fi ń jó oògùn àti èyí tí wọ́n fi ń hu ìwà ọ̀daràn. Lára àwọn nǹkan tí a mọ̀ rí ni egungun kan tí a gbàgbọ́ pé ó mà jẹ́ egungun èèyàn tí a máa ṣe ìwádìí rẹ̀ dáadáa tó fi mọ́ kòròfo ọta ìbọn AK-47 kan. Àtẹ̀jáde ọlọ́pàá wa sọ pé ní ìtẹ̀síwájú ìwádìí ọwọ́ àwọn máa tó tẹ afurasí méjì míì tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú afurasí àkọ́kọ́ tí wọn kò sì lè ṣe àlàyé àwọn nǹkan tí ọlọ́pàá bá lákàtà wọn. Ẹ̀wẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó ti wá pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí tó péye lórí àwọn nǹkan tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́. Lẹ́yìn náà ló wá rọ àwọn aráàlú kí wọ́n máa ṣọ́ra kí wọ́n sì má dẹ́kun àti máa ké sí ọlọ́pàá ní gbogbo ìgbà tí wọ́n bá kófìrí ìwà ọ̀daràn kankan láyìíká wọn. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀, àánú Ọlọ́run bá rè yóò fọ̀n nínú ayé mi àti yín o, àmín.